Èyí ni ètò Iri Owuro níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Ámósì orí 5 ẹsẹ̀ 18 títí dé 27. Ó kà báyìí: Ègbé ni fún ìwọ tí ó pẹ́ nítorí ọjọ́ Olúwa. Kí ni ìwọ fi pẹ́ fún ọjọ́ Olúwa? Ìmọ́lẹ̀ yóò di òkùnkùn ní ojú ọjọ́, gẹ́gẹ́ bí ènìyàn tí ó sá fún kìnnìún tí ó padà wá bọ́ sí ẹnu àmọ̀tẹ́kùn. Yóò dàbí ẹni tí ó wọ ilé rẹ̀ lọ, tí ó sì sinmi lé ògiri ilé rẹ̀, tí ejò sì bù ú ṣán. Ǹjẹ́ ọjọ́ Olúwa kò wá ní ṣókùnkùn dípò kí ó ní ìmọ́lẹ̀, tí yóò sì ṣókùnkùn dúdú láìsí ìmọ́lẹ̀ kankan níbẹ̀. Mo kórìíra, mo kẹ́gàn àwọn àsè ẹ̀sìn yín, èmi kò sì ní inú dídùn sí àpéjọ yín. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ mú ẹbọ sísun àti ọrẹ ọkà wá, èmi kò ní tẹ́wọ́ gbà wọ́n. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ mú àṣàyàn ọrẹ àlàáfíà wá, èmi kò ní náání wọn. Ẹ gbé ariwo orin yín sẹ́yìn, èmi kò ní fetí sí ohun èlò orin yín. Jẹ́ kí òtítọ́ ṣàn bí odò àti òdodo bí ìsun tí kò légbẹ. Àbí ẹ̀yin mú ẹbọ àti ọrẹ tọ̀ mí wá ní 40 ọdún ní aginjù, ìwọ ilé Ísírẹ́lì? Ẹ̀yin ti gbé ibi ìrúbọ àwọn ọba yín sókè, ibùgbé àwọn òrìṣà yín, àní ti àwọn òrìṣà yín tí ó níyì jùlọ, èyí tí ẹ̀yin fi ọwọ́ ara yín ṣe. Nítorí náà, èmi yóò rán yín lọ sí ìgbèkùn ní ìkọjá Damasku, ni Olúwa wí, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlọ́run alágbára. Ìgbọràn sàn ju ẹbọ lọ. Àwọn ọmọ Ísírẹ́lì rò pé ọjọ́ Olúwa jẹ́ ọjọ́ tí Ọlọ́run yóò fìyà jẹ àwọn ọ̀tá tí ó yí wọn káàkiri. Ṣùgbọ́n wòlíì Ámósì jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe ọjọ́ ẹ̀rín ni. Ẹsẹ̀ 22 títí dé 20. Ó jẹ́ kí wọ́n mọ̀ pé ọjọ́ ẹ̀rù ni fún gbogbo àwọn tí wọn kò gbé ìgbé ayé tí ó tọ́. Báwo ni ìwọ pẹ̀lú ti ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì sí i? Irú ìmúrasílẹ̀ wo ni ò ń ṣe? Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn yìí ń ṣe iṣẹ́ ìsìn, Ọlọ́run sọ fún wọn pé wọn kò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ òun. Ẹsẹ̀ 21 títí dé 23. Nítorí nínú àìgbọràn ni wọ́n ń ṣe é. Ẹsẹ̀ 24. Kí ni Ọlọ́run béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí a ti rí ní ẹsẹ̀ 24? Àtúbọ̀tán àìgbọràn ní ẹsẹ̀ 27. Ìgbèkùn. A kò lè fi ẹ̀sìn tu Ọlọ́run lójú tí a kò bá gbọ́ràn sí àṣẹ rẹ̀. Fún ìrònú, ka Sámúẹ́lì kínní orí 15 ẹsẹ̀ 22 apá kejì.